pé wọ́n fẹ́ fi sẹ́yìn lápín bí n bá ti débẹ̀ sáájú ìgbàsẹ̀ èmi sí ṣàkóyè o àmọ́ bẹ́ẹ̀ bá kó bẹ́ẹ̀ ẹ ṣe kí ní ìṣáájú mi mọ̀ yọ̀ǹda ẹ máa mú kí ni kó lè yún ní ìsìn kẹ̀kẹ́ òun mo fi láàmú ẹ̀yẹ du kọ́nà tí ọbẹ̀ lọ kẹ̀kẹ́ tọ́lọ́ sì ṣe kí ní ọgbà wá láyé rẹ̀ iṣẹ́ yóò tí ó lùfẹ́ ọdún oríṣi mélòó ọdún méjì tọ́ oríṣi kẹta òun bá ń ṣe ìdílé òun náà fi lé àbúrò fi 10,000 lẹ òun náà fi 5 lé àbí 10 gbogbo yìí tó bá lè fi lé tẹ̀tẹ̀ ń bọ̀ gbogbo bí wọ́n bá ti di pé mú iye báyìí wá ìwọ náà mú iye báyìí wá ẹ wá pé méjì mẹ́ta mẹ́rin ọgọ́rùn-ún pé ẹnìkan ní ọ wàá jẹ tí ó kó gbogbo tàwa 99 yòókù innamal khamru wal maisiru wal ansabu wal azlamu rijsun min amali shaytan ndí ń jọ tẹ́tẹ́ nù gbogbo bí tọ́ba ti rí bẹ́ẹ̀ ẹ̀sáǹpù lè mímú wáyé mo sì wí mo lẹ́nìkan fi 10 nílẹ̀ nìkan fi 5 lẹ̀ ọ̀yọ́ kó nù tẹ́tẹ́ o kọ́dà kó fi 1 náírà lẹ̀ gbogbo bí èèyàn bá ti ta tẹ́lẹ̀ yìí náà ta tẹ́lẹ̀ yìí náà ta tó sì mọ̀ pé kò sí ní ọ̀sẹ̀ lẹ́dúgbẹ́ mi ó ẹ̀mí lẹ́dúgbẹ́ ó kó gbogbo ẹ̀ pẹ̀lú díẹ̀ tèmi yìí ń kó gbogbo àwọn tó kù fàjìjà ní gbogbo tọ́lọ̀ lẹ́lẹ́ àti owó jẹ́nà sínú ẹ̀tún wá wo àlọ́ ọlọ́ bẹ́ẹ̀ bá tún wá fẹ́ ṣe irú eléyìí náà tó fẹ́ yọ ọ̀nà tẹ́tẹ́ àdúrà nínú ṣẹ̀ríà ìsìlámù òun là ń pè ní ìdíkàlù mọ̀hálìlì ìdíkàlù àlùmọ̀hálì nínú eléyìí bá ti wá ṣẹlẹ̀ pé àwọn dókítà ti fi owó lẹ̀ àwọn náà sì sáré tàbí náà kó lè wọn náà sáré kọ́dà yìí ń bẹ nínú ṣẹ̀ríà tó bẹ́ẹ̀ bá wá gbọ́ ǹjẹ́ kàn ṣe ni pé ẹ wá invite ẹnìkan wá ìwọ má dá o ìwọ má ṣe kí ni ìwọ má dá owó òun wọ àárín yín ó sì lẹ́tọ̀ọ́ pé kọ́ báyìí kóun lọ débẹ̀ sáájú gbogbo yín yóò ṣe kí ni yóò kó gbogbo àwọn àǹfààní bí wọ́n yóò bá ti wọ̀ ọ́ kọ́dọ̀ ó lè purify ntọ́jẹ́ kí ni ntọ́jẹ́ kẹ́kẹ́ ní bí àmọ́ yìí wọn náà kéèyàn ọmọ tiẹ̀ wù lè délé wù yìí yọ padà dìjà àmọ́ abẹ́ sọ gbogbo rẹ̀ kí ó fi yé ọdọọrísí mélòó ọdọọrísí mẹ́rin àkọ́kọ́ ni ti ẹni tí ó kàn táwọn méjèèjì ta tẹ́tẹ́ pọ́nbélé lè dùn àti ìyẹ̀dú ẹ̀ ẹ̀ẹ́dẹ́gbẹ̀jì ní káwọn méjèèjì jọ ń díje amẹ́ni tó gbé nǹkan kalẹ̀ ò ṣe kíni òun ò díje èyí wọn ò ṣe kíni ọ̀dà yìí ẹ̀ẹ́kẹ́ta ni pé ẹnìkan fi nǹkan kalẹ̀ wípé bẹ́ẹ̀ bá lè ṣe jù mí lọ ẹ̀ máa mú lọ bí n bá sì ṣe jù mí lọ ìdá kan ní àpò yìí wọn lè ṣe kíni èyí ṣe kẹ́kẹ́ àmọ́ ń jọ́tọ́ bá ti di pé mú iye báyìí wáyé nínú àfi iye báyìí lẹ̀ ẹnìkan wà kó nínú àwa méjèèjì àbí nínú àwa mẹ́wẹ̀ẹ́ wá wàjìjà ní ìwúwo tẹ́tẹ́ ẹ̀kọ́ nìyẹn. àwọn ọ̀nà tí yìí fi lè di aláàlí òun làwọn afá níbẹ̀ bá fi ẹnìkan ṣe kíni ẹ̀fẹ̀ nìkan kò ní láàrin wọn bá wà pé méjì wọn bá pé mẹ́ta wọn bá pé mẹ́rin pé àwọn eléyìí ọ̀ka àwọn eléyìí ò ṣe kíni wọn ọ̀ka ẹ sì gbọ́ kìí ṣe pé kéèyàn má tán rẹ o ọlọ́run ò ṣe é tán o ẹ wá mẹ́nìkan tí ò sí òkú pé yóò wé ní ìpínlẹ̀ dáàbò abẹnìkan bọ́ ni. nígbà yẹn ní àwa sáré ẹ wá mú bàbá ọba 70 pé bàbá yìí ní ẹwà àríwá. wọ́n ní àṣà ti fi ìṣètọ́nì ní bẹ lágbárí ilé kú òun náà ló tún kọ́ ilé yìí o. ìṣètọ́nì náà ló tún kọ́ ilé yìí o pé ẹ̀ṣẹ̀ ní àfihàn kọ́ ni ẹ mú wọ́n di Yahudi nù torí ẹwòrú ọ̀n táwọn Yahudi ṣe o torí ká máa fi rárá wa létí o ẹlòmí ọ̀gá máa kú Yahudi kọ́lá ẹlòmí ò lé kú mi ìdí kú mi àwọn ọmọ Yahudi wọ̀nyí ìṣe Yahudi sì pọ̀ wọ́n tiẹ̀ náà
mọ̀lùkẹ́ tí mọ́tà fún mi ìfẹ́ ẹran mi létí nínú táwọn Yahudi ṣe ẹ̀ mọ̀ pé ní mo wí pé àṣẹ ìtọ́ ni máa yí bí ẹyin sí làákàyè lómi ni Olúwa ní ẹ má pẹ̀já ń jọ sátidé ẹ má ṣe kí ni ẹ má pa ń Sunday ẹ pa ń Monday ẹ pa ń Tuesday ẹ pa ń Wednesday ẹ pa ń Alámísì ẹ pa ń jẹ́ kọ́kọ́ bá di sátidé èmi mọ̀ dá yín ni mo dá àwọn ẹja yìí náà mo fún wọn freedom káwọn ẹja náà wọ́n yẹn ń dọ́ kẹ́nu ọ̀sẹ̀ ẹ dàtún sẹ́yìn mo ti pọ̀ àwọn ọlọ́run lòún dá yín òun lòún dá àwọn ẹja yìí náà ọlọ́run sì paasi mẹ́sẹ̀gì yìí sáwọn ẹja àwọn Yahudi wá rí pé àwọn ẹja yìí jáde tó báyìí dé bá ṣe tó sáré tó bá ti bí sáré ọ̀yìn wọn wà nílé kó sórí omi ẹ ti gbọ́ bọ́lọ̀ ní amápáyín níjọ́ sátidé ṣètọ́ni wa yé sí làákàyè bí ti ń yé sí làákàyè ọ̀pọ̀lọpọ̀ lónìí náà ọlọ́mọ yẹ ọ̀pọ̀lọpọ̀ apàdà mẹ́nuba gba àwọn ọ̀pọ̀lọpọ̀ ní kọ́rọ́ nta ma tẹ́tẹ́ la ti ma dájú yìí tó wá wà má lọ́wọ́ náà ọ̀nà kọ́rọ́ ọ̀nà ẹ̀kú yóò jásí bi kankan àbí bèbí ní ọlọ́mọ bínú sí wa ẹgbẹ́ kí làwọn Yahudi ṣe ní má dàbọ̀ mi ní bẹ́ẹ̀ kí n sọ̀rọ̀ lọ́wọ́ àwọn Yahudi wa ní sọ́dọ̀ ní a máa gbẹ̀jà ní àdìmú ní a máa gbẹ̀jà ní àdìmú àmú ẹ káwọn lòdù níjọ́ jimá ẹ káwọn lòdù níjọ́ jimá ẹdẹ kalẹ̀ wọn máa kúnú ẹ ní sátidé wọn bá di sànńdé àpàlẹ ẹ kò sí apẹja ní gbogbo ẹtí máa di ọdún máa ń kọ ọmọ Yahudi nù ẹ máa rò bó ń pẹ́ ọgbọ́n ṣètọ́ọ̀nù ọlọ́dọ̀mọ yọ ọgbọ́n tí ń bẹ ńlá ká ẹlòmíì yọ máa fi ọ̀nà ní tààrà ó sì máa pẹ́ àṣekínníkẹ ẹ̀sìnṣekínníkẹ. torí náà eléyìí tá a wí má tán rẹ o ni mo fi ní kéèyàn tiẹ̀ mọ́ wulẹ̀ tí lẹ́wù ni èyí tó bá ti di pé ẹ̀yẹ mú wá jìnnà sí ẹ̀dẹ́nu. àwọn eléyìí jẹ́ jẹ̀bi general principles tí wọ́n ń kálukọ́ máa lọ bí wọn jọ tí wọ́n bá ti invite rẹ̀ ọ̀gbìn wọn nọ́ọ̀nà mara mẹ́rẹ̀ẹ̀rin pé ìwúlọ́wọ́ ìtọ́ bá ti wọ ìdájọ́ rẹ̀ a máa ní sàìmẹ́nu ba àwọn examples tó kálé tó ká òkú. nínú àwọn examples tẹ̀mí rántí nísìnyí kọ́lá bí ẹ bá ka fóònù rẹ̀ láàárọ̀ yóò torí rẹ̀ jọ̀ọ́dúnmẹ́ ló kù nísìnyí. wípé àwọn náà ara ọ̀nà ṣètò ní ti ń yé sí yẹn wọ́n kúrò kí wọ́n rí bá àti àwọn yẹn ti ń ṣe wáàsí rẹ̀ àwọn èèyàn ọ̀fẹ́ tamẹ́ wọ́n wá gbọ́n oríṣiríṣi ọgbọ́n ẹni tí ọba ti mọ̀ wọ́n kàn text rẹ̀ ní pé congratulations nọ́mbà rẹ̀ ń wọlé ní ìjókòó pé nọ́mbà rẹ̀ yìí ti ń wí àbí ètí wọ́n bẹ̀rẹ̀ ní wọ́n wá kóòtù nọ́mbà rẹ̀ yọ nọ́mbà 080 nìkà ó ti ṣe kí ni ó ti jẹ kó wá owó ọjẹ láti ta ẹ máa wọ ó ti jẹ láti ṣe kí ni láti ta torí náà nọ́mbà rẹ̀ yìí ó ti wà nínú àwọn tí wọ́n jẹ láti ṣe kí ni láti ta ńgbọ́ bàbá kàdílẹ̀ wọn àsọ fún ọ pé 50 naira per SMS 50 naira per SMS kọ́rẹ́ tó mi máa kẹrẹ̀ bóyá mi ò ká ní kí n sẹ́ndì SMS ní àbá ẹ̀dẹ́yìn náà sẹ́ndì SMS àbẹ́yìn sẹ́ndì SMS nígbà tá a ti mẹ́nu bọ̀ náà ṣe tọ́ni ẹ̀jẹ̀ fún kíkan títí jọ̀hún táwọn yàrá nínú ní Cairo lélẹ̀ ìṣiṣẹ́ mufti Cairo àná ìmọ̀ ọ̀tọ̀ ẹnìkan sì wàá bá bàbá ń bàbá jẹ́jẹ́ ọba ní àṣẹ sẹ́sẹ̀ ń bẹ́ ń bí bọ́ọ̀n sókè báyìí báyìí tó sẹ́sẹ̀ ń bẹ́ kóńtó pé wálé báyìí kọ́ ìjó ní bẹ́ẹ̀ ni wọ́n.
làákàyè rẹ̀ lẹ́gbẹ̀ẹ́ yóò máa yé sí bí ẹni ni ọ̀nà òkè òkè gidi gan ló ń ṣe èyí ò ìnáni káyọ̀ ní mísọ̀rọ̀ ló ti ṣẹlẹ̀ mú kí bọ́ ẹsẹ̀ lọ ni wọ́n bá gbé jáde ní wẹ́rọ pé mú kí ní ìlú dà mú kí ní ìlú ló ń gbé àti bá kí ní bí yẹn bá kọ́lá ìdùn níta ṣe bí jóná nù. orí kámẹ́rà lára wa létí o méje ṣe ìtọ́jú ó tọ́ o tètè dóńbi tọ́lọ̀ ń bá ní má lọ ọbẹ̀ ni. tẹ̀lé yẹn bá ti gbà á láyé wọ́n máa fà ọ́ ni yọ́ máa yé sí bí ẹni ni. nípa báyìí mo nínú àwọn àpèjúwe sí ọ̀hán òun ni kí wọ́n sọ fún yẹn pé o ti jẹ láti ta ẹlòmíràn máa wá tó rẹ̀ nínú pé sms mọ̀kànsẹ́ ni ntí làákà yẹrẹ gbọ́dọ̀ sọ fún ọ ní pé èlò wọn sẹ́ndì sms èlò wọn sẹ́ndì sms 4 naira bí ntọ́ba wa lè sọ sms bí 50 naira àbọ̀ ẹ̀kọ́tẹ̀ ẹ̀jẹ̀ 50 àwọn 50 náà wà ẹlòmíràn náà ló fóònù wọ́n máa sẹ́ndì sẹ́ndì náà pé àwọn ti bíkì nọ́mbà mi yìí wọ́n sì kó jẹ pé ní n bá a ta mo jẹ láti ta ọmọ mùsùlùmí bá san rẹ sẹ́rí gbogbo bíi tí ọba ti kú ní normal price téèyàn fi ṣe nǹkan orúkọ ẹni báwọn náà ní pé ọ tààrà pé wà á ta àmọ́ wọ́n kàn sọ fún ọ ní pé irú sms yìí o èso 4 naira o only 50 naira àbí 100 naira pa nbọ wọn dúró wo pléènì nbí 100 naira àti náà ní. àbí ọmọ nàìjíríà 100 mílíọ̀nù ló ń gbà kú bí 100 naira ta ẹ̀mí tí wàá rẹ̀ ní olóhùn ká débi 20,000 tó wálẹ̀ kò sí jẹ́ torí wọn tún máa kàn pé the more you àbí bọ́ọ̀ bá ṣe ń the more you say ẹ̀jẹ̀ the more chances you have tọ̀ pé mọ́bìnú wọlé ní ń gbìyànjú lórí pé bí máa ṣe ń kọ́ ni ó ṣe é ṣe kọ́ jẹ́ o òfin tẹ́tí òmìnir pé mi ò kú jẹ́ òtí lùfẹ́ ọlọ́run gbogbo ẹni ọba ti ta torí gbogbo tí ń jẹ́ tẹ́tẹ́ ní kẹ́nìkan náà yọ jẹ àmọ́ gbogbo ẹni ọba ta ló ṣe kíni òun ló ṣe kíni lólùfẹ́ ọlọ́run ẹ̀jẹ̀ tó ń bá pẹ̀lú èmi wá èyí ń fi ń fi ẹ̀jẹ̀ díẹ̀ nísìn nígbà tí landline kọ́mọ̀ wọ́n máa wá ṣe ìbéèrè kan lórí rédíò àbí lórí tẹlifíṣàn wípé ẹ̀tẹ̀wá láago ẹ̀tẹ̀wá ní kíni aago èyàn sì mọ iye tí aago bẹ́ẹ̀ bá fẹ́ tẹ̀yàn láago kọ́ra àbọ̀jẹ́ lọ́rin lè yóò ti tẹ aago sẹ́kù èyàn mọ iye dígínì èyàn mọ iye tá aago ní gbọdọ̀ kọ́ọ̀sì abẹ́rẹ́ aago tí wọ́n ọ̀gá àbánsálẹ̀ yà ń kọ́ ọmọ ẹ̀fẹ́ lókè yà yín wọ́n ti ní àwọn àdílé fóònù tìjọ́ jù ẹ̀lú lásẹ̀ tọ́ba ti lè wọlé wọ́n ti dé iye àmọ́ wọ́n sọ fún ọ ìgbé irú fóònù eléyìí o tọ́ba ti wọlé iye báyìí sẹ́rí tọ́ba ti du píríncípù tó mú lọ́wọ́ ni pé ntòlè fi rí wí ni pé àmì ọ̀tá mo ní ìgbà àti sẹ́ndì sms tẹ́lẹ̀ iye wọ́n sì ń gbà lórí sms kan náà ni mo san èyí ò ní ọ̀gbọ́n òdùdú tẹ̀tẹ̀ lọ. àmọ́sẹ̀rí gbogbo tí wọ́n bá ti béèrè ju normal price lọ wọn ni wọ́n á ta ni. ibi náà láti lọ ibi àwọn kan tó fara pa. ẹlòmíà ní èmi lọ jẹun ní rẹ́sítọ́rántì kan. ọwọ́ àti parí oṣù wọn láwọn kan mú wọn mú tíkẹ́ẹ̀tì mi. wọ́n bá ní wọ́n á gba mọ́tò àbí àpẹrù mọ́tò bẹ́ẹ̀ má lọ gbà o àmọ́ ẹ̀rí pé mo lọ rajà ẹlòmíràn ni mo lọ rajà wọ́n sì kàn wò pé adúlé rè tá a jẹ lórí gbogbo yìí
ẹja fún ẹnìkan nù yín ní mọ́tò obi kúrò ta ẹsẹ̀ wọn sẹ́fẹ̀ sáà kọ́dọ̀ yìí wọ́n ṣe haramu kò sí nù kíni kò sí nù tẹ́tẹ́ mo rò pé bàbá example yẹ kéwì rántí ẹ̀yin náà máa oríṣiríṣi àmọ́ àwọn principles yẹn ni ẹ̀dá kan ẹ̀yà dé ntọ́ba ti ní kọ́lọ́kọ́lọ́ kan nú kọjá $1 bá ti di $2 lókìkì wọ́n ní ọ̀sán $1 òbí ṣẹ́kínní òbí kánú ẹsẹ̀ mọ̀ ẹ̀sìn $4 bí má dé ń di 50 kọ́dà tó di $20 tó ti kú ní normal price tí wọ́n sì bí fún ọ pé ìwé nǹkan báyìí ò ṣe é ṣe kọ́dà àwọn ìwọ̀n tiẹ̀ tó jẹ́wọ́ fún yẹn pé bóyá wọn lọ wẹ́pọ̀ ní jáde àti jẹ́ $1 million àbọ̀kan náà àwọn mọ́tò ọmọ mùsùlùmí ọmọ tẹ̀rẹ̀ pé tẹ́tẹ́ kéyìn tẹ́tẹ́ ni o wàjúta ni wo olúwa ní ẹ̀ṣẹ̀kẹ́ni olúwa ní ẹ̀jẹ̀ náà sí. ọlọ́wọ́n sá ọmọ mú lẹ́sẹ̀ dáadáa wọ́n mẹ́nu bọ̀ ọ̀rọ̀ lúdò wọ́n mẹ́nu bọ̀ ọ̀rọ̀ ìwúrẹ́ tó ń pè draft kan. sẹ́rí gbogbo àwọn eléyìí ní pílẹ̀ kì í sọ̀nà àdáà onímọ̀bílà abẹ́ wíṣí dáìmọ̀ ara wa ń bi gbogbo orú abẹ́ gbogbo orú à ń dòfó ta lúdò à ń dòfó tayò à ń dòfó ta gbogbo nǹkan àwọn èyí ò ní pílẹ̀ iṣẹ́ ìṣètọ́ ní làwọn kẹ iṣẹ́ kíni iṣẹ́ ìṣètọ́ ní wọ́n tẹ́tẹ́ wọ́ o ọ̀wọ́ o àwọn èyí ń fúnra àwọn irinṣẹ́ kíni irinṣẹ́ ìṣètọ́ ní bí tẹ́tẹ́ bá tún wá kun irú wọn ni mo ní bí ìgbà téèyàn yàgbẹ́ tán tó ṣe kíni mo fi tọ̀ tábà òun náà mọ ìgbọ̀ngbà yíwọ̀n ọkàn kankun ni ọkàn ṣe kíni ọkàn kankun ni torí náà ká máa wulẹ̀ lásìkò ara wa kó pọ̀ lórí ìpè mo rò pé al-qimaru fil musabaqa adánudóró ilé yìí àwọn tẹ́tẹ́ tí ó lè wọlé látàrí kíni látàrí ìdíje gbogbo ọ̀nà tí yẹn bá gbà dìde mọ́tò wá ku al-qimaru fil mu'amalat látàrí lóńkàlùkọ́ jẹ̀bi aṣòwò àdèrè àtàjà àràjà lẹ́kùn tẹ́tẹ́ sí lẹ́ńbẹ̀ náà o kọ́lọ́ńkọ́ sànù wa o lẹ́kùn tẹ́tẹ́ sí kíni ó sí lẹ́ńbẹ̀ náà ọmọ ẹni kó wò ó àwọn àpèjúwe tá a mú wáyé wọ́n wá wo ní ìtọ́jú tí wọ́n náà ń ṣe òtítì kó mbẹ́ nínú àwọn èyí tèmi kọkalẹ̀ ń yà yìí ó tó bí oríṣi mẹ́rin àti márùn ọlọ́pọ̀ kan. wọ́n kékeré kan ń kéw ní bẹ́ẹ̀rù tadaqquqati an-naqdiyya bẹ́ẹ̀rù tadaqquqati an-naqdiyya kì í sàlàyé rẹ̀ nísìn. bẹ́ẹ̀ bá ti ń karú nǹkan bẹ́ẹ̀ irú ọjà bẹ́ẹ̀ ọkọ̀ lè ní àbíwọ̀ lọ kà á tẹ̀tẹ̀. ohun tí wọ́n ń pè ní bẹ́ẹ̀ tàdà àkọ́kọ́ ti nàkìdíyà yìí ní bá ti gbé ní sí ẹ̀yọ́ bísíǹsì ẹ̀ ti mọ kó lẹ̀ yín pè. lápẹjúwe ọ̀dù àyí tí ọ̀fẹ́ ni àbí wọ́n máa sanwó àlèfi ọ̀dù àyí náà ṣe àkókò. báwọn ẹran tó ní ọ̀dù yìí bá ní ọ̀dù yìí bí yẹn bá lò lẹ́ẹ̀kan 50,000 ní máa san 100,000 ní máa san yóò ká fẹ́ lò gbogbo yìí tí bá máa san. káwọn kọ́míjọ́ wá jò fún wọn wá pé láàrin oṣù kan èèyàn mẹ́rin ọ̀pọ̀lọpọ̀ wà ń lò yà láàrin oṣù kan kọ́dà àti wò wá ó kéré yẹ́nyẹ́ àbáwọn ìṣòro tó mùsàgí mi ọ̀wá àwọn tí ní ọ̀wá láàrin oṣù mẹ́rin yìí oṣù kan yìí ẹ̀mẹ́rin táìsì ẹ̀mẹ́rin iṣẹ́ méjìlá lọ́dún ó dè ló ó di 48 times ya wọn ò lọ́wọ́ lu àjọ rárá wọn ò lò 48 times wọn sì máa san 50,000 lẹ́ẹ̀kọ̀ọ̀kan ẹ̀lákẹ́ bá wa sínú rẹ̀ ẹ̀yin àwọn ní kàwárísìmì lẹ́tọ̀ọ́ ní ọ̀tẹ̀ náà alájí náà 2.4 million naira ní mọ́sálásí wa pé ẹni tí ó bá san 2 million cash
kan yìí parí ẹ̀yin ẹ̀ máa gbowó àwọn gbogbo àwọn tó bá fẹ́ rìn jọ ọ́n yìí tó bá wù yìí àmọ́ àwọn ní ibi kíni ní ìwò ní asùnmọ̀ kí bá a ti ká yẹ ẹ̀ jẹ jù bẹ́ẹ̀ ẹ̀ ti kíni ẹ̀ jẹ jù bẹ́ẹ̀ lọ ẹ̀ tẹ̀ni nínú ìṣẹ̀lẹ̀ ẹ̀sìn ẹ̀ tẹ̀ni torí pé kíni jẹ tẹ́tẹ́ òun ni pé èyí jẹ èyí ò ṣe kíni èyí ò jẹ ẹbí àjọ fìlà ká ìwò ká tó fi ké wò ẹ nígbò ní 48 times wọn lò ó nígbà tó dẹ́yìn oṣù mẹ́ta àdájọ́ lára rẹ̀ síbẹ̀ wọ́n bá kọ́ bọ́ọ̀lù síbẹ̀ àbí ò ṣeéṣe wọ́n bá ní owó tòun 30,000 ní èmi ń wérò àbẹ́yìn wọn ṣẹlẹ̀ anything any factor ló lè wà responsible kó bí èèmọ̀ kí wọ́n dúró ọdún tì í lọ àbí kó ṣe dé ní àbí kọ́ mọ́tò 48 ẹ̀yìn sì ti gba owó ẹ̀ ti ṣe dé ní ẹ̀ ti lò ó gbogbo rẹ̀ léyìn ọ̀nà ara àwọn mọ̀dáàkìlù tẹ́tẹ́ níbi ọ̀rọ̀ àwọn ọ̀nà èyí jẹ́ pẹ́ẹ́pẹ́ ní ibi announcement èyí jẹ́ èyí ọ̀jẹ́ ìlú ẹni. nítorí náà gbogbo ẹ̀dá kan gbogbo ibi tí a bá ti ń ṣe olówó bẹ́ẹ̀ yá ayé àdàdínà àmàlù olúwa lẹ́yìn tẹ́ gbàgbọ́ lòún ké sí o oníwọ̀n aláwẹ̀ ìdásíwò wò bẹ́ẹ̀ inú ọ̀ràn èyí jẹ èyí ò ṣe kíni èyí ọ̀jẹ̀ mo rò pé yóò ti yé torí ìta wí yìí kìí sọ̀rọ̀ ọ̀hún nìkan o kọ́dà láwọn ọdún kan ẹgbẹ́ wo làwọn ti máa ṣe ìdá kiri pétété yọ hàn pọ̀nbẹ́tì tí ọ̀dù yìí máa tètè hàn kí ló ń ṣe tí ó pé ẹnìkan níṣìí wọn máa ṣe owó ẹ̀dùn bàbá yà wọ́n ṣe Nàìjíríà o ní àánú yẹ̀yẹ́yẹ́ láàrin ọdún kan àájá àwọn ọ̀daràn pọ̀ tó ń lu yìí àmú yẹn 1 million ó ń bá gbogbo abájáwé 5,000 fún ó ní iye tó jẹ́ sẹ́yìn lè kó kalẹ̀ nísìnyí ká dín díẹ̀ tọ́jú ìparí ẹ̀yìn ẹ̀gbẹ́ mẹ́ta èyí jẹ èyí ò ṣẹ́gi ní èyí ọ̀jẹ̀ mo rò pé with these 2 examples a lè wá wo ọ̀nà tó ń kálukú wa náà bá ń gbà sí ìtọ́jọ bẹ́ẹ̀ ìnàsí ìbájídá ní ìwú ẹ̀kejì alifawutara táwa bí máa pè ní òkèwú mọ́ àmẹ́yìn náà ọlọ́kọ̀ọ́lẹ́ ìkó náà wọ́n ń pè ní factoring ẹ̀yìn wọ́n jọra wọn náà alifawutara factoring àwọn bí a máa pè ní invoice discounting hasmul bawatir yóò ti yí àwọn olówó ìtumọ̀ bíyùn gbogbo àwọn ọ̀nà yìí di yí ọ̀jẹ̀ náà láti júwe nísìnyí káwọn wulẹ̀ fi ọ̀dọ̀ àyè ṣe ẹ̀gbámù bóyá nìkan dálé ìwélé àbọ̀ dálé díwúlé àwọn ọmọ sì ń sanwó ń bẹ́ẹ̀ àbọ̀ sí supermarket ń sì máa ta àwọn ìkọ̀rọ̀ àwọn ìlélẹ̀ yìí máa ta kíni ìmọ̀ táwọn ọ̀lẹ́ ẹ̀sìn wọn láti mọ́mí àbá kíní ọ̀rọ̀ 10,000 àti já invoice àti níwò lọ́wọ́ ọjẹ́ wa ní 10,000 ẹ̀yìn oṣù kan àbá kíní jẹ́ wa ní 50,000 lórúkẹ́ yẹn bá ń ta káàdì látọ̀jú yìí ní àfọyín lọ́jà sanwó ní ìgbà báyìí òun 50,000 ẹ̀yìn oṣù méjì òun ní 100,000 ẹ̀yìn oṣù mẹ́ta àti bẹ́ẹ̀ 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 bẹ́ẹ̀. àwọn kan wá dúró pé wọ́n ní factors ẹ̀mí wá fún gbogbo invoices yẹ wá kó jọ ẹgbẹ́ wúlò ọ̀dọ́ tí wọ́n ní pé ẹgbà ìyẹn kó káàsì wá ńgbọ̀n báyẹn máa gbà lọ́dọ̀ àwọn tó jẹ wáyé àwọn ó di yín bẹ́ẹ̀ àwọn ó ṣe kí ni á di yín bẹ́ẹ̀ nínú àwọn tó ẹgbẹ́ òbí jọ ẹgbẹ́ òbí dídẹ́dẹ́ lò ó nínú àwọn tí
ọwọ́ arajà yìí ọlọ́lọ́lẹ̀ ni ẹlòmí ó kù àbí ẹlòmí ó sì kú ọ́rà fún òní sani kẹfẹ́ adìẹ rẹ̀ ṣe gẹ́ pé láyé bẹ́ẹ̀ bá gé kàwé ẹlòmí ẹlẹ́jẹ̀ lẹ́gbàá bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ẹ bá fi ọwọ́ la bọ́bá fi kí ni bọ́bá bọ̀ bẹ́ẹ̀ la kàwé yìí ẹ̀jẹ̀ yóò jáde gbèsè náírà irú wọn náà ti rajà bí ọba sẹ́wọ́n máa ń kọ́ àkáǹtì dání wọ́n kọ́ sí òun náà làwọn afáàfò pé àlùfáwò tára wà asmol fàwà tí nínú ọ̀ràn kíni nínú ọ̀ràn èyí jẹ èyí ọ̀tẹ̀ ẹ̀sọ̀rọ̀ tó clean ẹ̀mọ̀ntẹ́ra ẹ̀mọ̀ntẹ́ka akọ̀lá ìdí pé àwọn gbèsè yìí àwọn ọmọ ẹ̀ka yìí sìn wọ́n àmọ́ ìbáyìí lágbá ìdí àfaramọ́ àwọn ẹ̀fílẹ̀ ìyẹn mọ̀ kó máa dààmú bẹ́ẹ̀ máa di wọn kì í mọ́ àwa lọ́kọ́ wọn àwa mọ bá ti ṣe kí ni bá ti bá yín gbà àmọ́ bá bá ṣe rúṣẹ́ bá ń fún yín o ìbáyìí rẹ̀ fún wa. alhamdulilah wa ahalla Allahu al-bay'a wa harrama o kò dínà àdá àdìgún wa àmọ́ sẹ́rẹ́ tí ó ti jọ èyí jẹ èyí ọ̀jẹ̀ ẹ̀nà sí fájítà ní wú ọdún mélòó ọdún méjì ẹ̀kẹta lóyún tẹ̀mí rántí tí mo kọ́ yà yìí al-uqudu al-ajilatu wal-mustaqbaliyya èyí náà ní bí wọ́n ti ń pè ní òwe òní wọ́n ń pè ní forward sales àbí future sales ìtumọ̀ yìí wọn ti mẹ́ṣẹ̀ rẹ̀ yìí ń bè ká báyà bíi náà wọ́n ká sọ ọba àyè ọ̀nà wo ló fi jọ kí ni tẹ́tẹ́ nídájọ́ tẹ́tẹ́ fi kàn án. òun dúró àwọn ọjà tí àtẹni tí ó tajà àtẹni tí ó rajà ọ̀sẹ̀ni ẹni tí ó tajà lọ́jà ẹni tí ó rajà lówó. mo rò bóyá ẹni tí ó tajà ọlọ́jà ẹni tí ó rajà òun náà ṣe kí ni olówó wọn ó sì tajà wọn rajà ṣètò ní iye síta káyọ̀ máa nẹ́bí àdámẹ́ bẹ́ẹ̀ òun wọn ń pè ní derivatives tẹ́lẹ̀ ìdúró àwọn ọjà yìí kọ́mọ ẹ̀rọ àwọn ọjà kan bíi bọ́ọ̀lù kan tí ọmọ ẹ̀jọ̀ náà báyìí ẹ̀ ibi ẹni máa ń ta àwọn ọjà báyìí nù ọ̀tá yẹn kúrúdù ọ̀ní bárẹ̀lì báyìí kò ní ìdajì bárẹ̀lì yàrá rẹ̀ wà nílẹ̀ fún rẹ̀ tọ̀hún tó sì fẹ́ ra náà ní kọ́kọ́ tí ìra kúrúdù ọ̀ní àmọ́ tuntun wọ́n ti ta billions of dollars rẹ̀ lónìí ti lẹ̀ mọ́ ẹ̀ lójúmọ́ ọlọ́run kò sùúrù wọ́n ti ta lójúmọ́ òní billions ti lọ ní ọjà déwì ẹnìkan kan wà náà ni pé òun bẹ́ẹ̀ ra yí bárẹ̀lì báyìí àbí yàgò báyìí àbí yèkà báyìí àmọ́ oníkóhun níbi ẹ̀ o ọdẹ yìí oṣù mẹ́fà wọ́n sì ti ní standardized market ni wọ́n ti nínú ẹni tóun náà sì ti wá pé òun náà fẹ́ tarú nǹkan báyìí tẹ́lẹ̀ yìí lóun fẹ́ rà yìí èmi náà fẹ́ tà èmi ló sì ní nísìnyí ọdẹ yìí oṣù mẹ́fà yà tó ké bọ́ọ̀lù wọ́n tà lẹ́yìn oṣù mẹ́fà òun rà lẹ́yìn kíni lẹ́yìn oṣù mẹ́fà bọ̀wá sẹ́ àtẹnidí ọ̀tajà ọ̀dọ́jà àtẹnidí ọ̀rajà olówó ntí wọ́n kàn retí lẹ́yìn oṣù mẹ́fà wọn ni pé ẹsẹ̀ pẹ̀lẹ́pẹ̀lẹ́ o ntí wọ́n retí lẹ́yìn oṣù mẹ́fà wọn ni pé nta la fẹ́ rà lónìí tá à ń sòwò yìí sẹ́mi kó ní ebi wọ́n ta irú bárẹ̀lì tó kọ́mọ̀ tí mo fi ṣàpèjú irú bárẹ̀lì epo ó ní yẹn wọ́n ta lónìí bóyá $80 ní lónìí àwa sòwò pé wọ́n ra àdémi ọ̀ta ẹgbẹ̀rún rẹ̀ lẹ́yìn oṣù mẹ́fà torí pé èmi ti rò pé ní oṣù mẹ́fà ọ̀rọ̀ yìí ti kọ́ mọ́ ẹni ọ̀fẹ́ ta nù o òun ti rò pé nígbà tí ọba fi ìgbà òun 70 àmẹ́bí ó ti tà ń ta kíni ń ta 80 lóògùn ọ̀tọ̀ tó sì wá tó fẹ́ rà náà etí ìṣètò ní iye sóhun lórí ni pé nǹkan rẹ̀ 100 ni wọ́n máa ta lẹ́yìn oṣù mẹ́fà
lẹ́yìn oṣù mẹ́fà yẹn àti wo àwọn wọn ewúsẹ́ o àwọn ewúsẹ́ o mo yẹ pé wọ́n dín nílé yìí o ndé ọpọlọ ni ẹgbẹ́ oṣù kìkà ndé ọpọlọ ni nítorí náà wá ní lẹ́yìn oṣù mẹ́fà lórí ọ̀dẹ̀ ọba lọ́jà tí ó ta òun náà lówó tí ó sàn ẹnu wọn bá di jọ ṣé february náà wáyé wọn bá di oṣù mẹ́fà ni ó pè é wọn bá di august 23 ọ̀rọ̀ august 24 báyìí ilé ibi tí wọ́n ti ń pàdé wọ́n kàn gbé báyìí wọ́n ta ni ọ̀sẹ́ni tí ó béèrè pé báyìí nìjọ lọ tàdà fún ìbéèrè àmọ́ lónìí o báyìí lónìí 110 lọ́dà ẹnìkan bí oyin ní ẹnìkan bí sẹ́kẹ́ni ó ti wo bí oyin nínú ẹ̀yìn méjèèjì nígbà bá ti 110 lẹ́ka tó dá lórí bí oyin ẹ̀tọ́ ta ni torí tó bá yẹ kó ní sùúrù ni 110 yóò kẹ́ lórí báyìí kọ̀ọ̀kan ntí ó wàá kù ni pé bàbá tọ́ra àdérétọ̀ 80 kò ní báyìí kò kẹjọ gbà àmọ́ sírò 30 times ni times 1000 wọ́n tẹ́ wọ́n ni wọ́n yẹ supply wọ́n yẹ supply àmọ́ wọ́n tàka ni pé sẹ́yìn náà ti mọ ìtọ́jẹ́ wọ́n bá ti jẹ́ pé opposite náà ni bàbá tó ti ra nǹkan 80 tó di 70 ara bí náà kẹ́ tàka sí ni pé sẹ́yìn náà mọ ìtọ́jẹ́ ẹ̀kan multiply rẹ̀ níjà nù báńkò gbogbo ní ọba tí ń tawọ ọjà bẹ́ẹ̀ fàdídà lè wúwo olúwa ní ẹ̀jẹ̀ náà sí o ẹ̀jẹ̀ wàá rí ọjà ilé ọlọ́njẹ̀ wàá fi ayé wọ́n ta lójú kan ní bí ọdún mélòó kan sẹ́yìn àwọn fúnra wọn náà wọ́n tó àṣírí o wọ́n láwọn ọjà tí ò sí fi kan dáńtà tá a rà torí pé ó burú dé ni pé kéé ma lọ́dọ̀ fún o sẹ́rí bàbá tó ta 100 yìí ní ṣe dédé yọra 100 yìí òun ló tún lọ mákẹ́tì ní 100 tí ò sí fi tán ló tún ta fẹ́lú mi. bàbá tiẹ̀ wá àzúmọ̀ pé gbogbo epo ti ń bẹ wọ́n bá gbé 100 yìí jẹ́ bẹ́ẹ̀ bí kan lóòótọ́ wọ́n ti wá ta 100 times 10 lórí tí ò gbọ́gbọ́n àlọ́bí bá ti ń bẹ òun ni wọ́n fi kéde ń gbà wọ́n pé ọjà derivatives ni wọ́n ń pẹ̀lú àwọn ọjà derivatives market nìkan ní 2008 sí 2009 wọ́n ló ti wọ $600 trillion $600 trillion. àwọn wá dòkú àwọn gbogbo owó tí ń bẹ láyé ẹ̀ ò kíkọ̀ sásìrì kan mẹ́rin sí gbogbo yẹn tí gbogbo ọ̀kan ní wọ́n mọ̀ wọ́n ní gbogbo owó tí ń bẹ ní circulation lágbàáyé kọ́lá bọ̀wọ̀ 60 billion a sì ti dájà ìlú 600 multiply by 10 ní rẹ̀ owó dandan owó rẹ̀ bí kọ́bẹ́kọ́bẹ́ ní tọ́ba wa bẹ́ẹ̀ ní ọ̀gbẹ́ bọ́mí kí bá mú kẹ́kẹ́kọ́bẹ́ kí n kiri lọ́wọ́ báyìí ní máa ń fa kí n ṣe kọ́ yóò rò pé kọ́jú tó fi wúrẹ́ yìí ńgbà ọba dé pàwọ́ yóò wá bẹ̀rẹ̀ sí àdéhùn kìíní yóò wò ó olùdínkìní báyìí lọ bá náwó rẹ̀ bá wá déhùn lórí tí kọlùkọlù rẹ̀ kọlù gbogbo ayé ń gbà ọlọ́run tiẹ̀ fi hàn àwa gbé fájítẹ́nì kú ìpìlẹ̀ sí i àmọ́sẹ̀rí ẹ̀sìláàmù ti dáwọ́ ọmọ láti ilẹ̀ pé irú rẹ̀ kíni irú rẹ̀ yìí jẹ èyí ọ̀jẹ̀ ó di mélòó ó di mẹ́ta bí mẹ́rin márùn náà mo pè ó di ẹlẹ́kẹ̀rin ni. bẹ́ẹ̀ ló rọ́ọ̀tì bí tàkọ́ àrùbí ìmọ̀bọ́yá yìí náà ti kọ́mọ̀ àmẹ́mẹ́ láwọn ìlú kan òun ni kéèyàn ta owó fẹ̀yìntì rẹ̀ ọta owó kíni rìtáyàmẹ́ntì rẹ̀ sí wàlájì oríṣiríṣi ọ̀nà ìṣèdáni ń gbà yí sáwọn èèyàn lọ́pọ̀lọ́ wípé
ẹ̀yìn bá ṣiṣẹ́ ogójì ọdún lè ṣe wà yóò ní iye tí àwọn kan wà á fi rẹ́ẹ̀dì pé àwa lè rà á láti sìn. èyí jẹ́ èyí ọ̀jẹ̀ ni o torí pé ntí wọ́n ń retí ni pé káde ṣe pé àwọn ẹlọ́dẹ́ ọ̀hún tí wọ́n bàbà tí ó kù láyé wọn ò sì bàbà tí ó ṣiṣẹ́ dà àmọ́ àwọn ti wò ó pé ní báwo rí gbogbo ogun rẹ̀ wà wà láàjẹ tí ó pọ̀ mẹ́ ẹni náà tóun náà sì lọ ọbẹ̀ èrò tiẹ̀ náà ní pé lábẹ́ mi kówó bóyá lẹ́rìí kankan bóyá lẹ́sẹ̀ kí ni bóyá lẹ́rìí kankan ẹlòmíì ti níbi tí ó sá lọ lẹ́yìn ọdún kan tó bá gbowó nù bí ìfẹ̀yìntì kọ́ ìfẹ̀yìntì lélẹ̀ ní owó ọ̀fẹ̀yìn kan ti bì lé wọ́n sanwó kan fún un àmọ́ bí yẹn bá ti wọ olówó bẹ́ẹ̀ owó kan tó ń lò sùn tòjú wá sírò rẹ̀ lórí ìta wílẹ̀ kan náà bẹ́ẹ̀ yẹn kó wá káàsì nísìnyí bẹ́ẹ̀ tó ń gara yín bóyá mi ní gbà tí ó pọ̀ bóyá wọn ni kò sí lọ́wọ́ tẹ̀tẹ̀ náà torí náà gbogbo ẹni tí ń bá ń gbà lórí èyí tó jọ bẹ́ẹ̀ àwọn kan náà máa gba ọ̀pọ̀ sí Nàìjíríà mo jẹ́ nìkan tó bí mi ń dò ní pé ibi iṣẹ́ àwọn òun ẹ̀ka ìtù sí bóyá $1 million ló pè ní owó tí wọ́n fún wa housing allowance fún wa ìkọ́lé àmọ́ òun bá fẹ́ òun lè gba tọdún mẹ́wàá òun lè gba kí ni tọdún mẹ́wàá àwọn kò $10 million fún un nísìn wọ́n máa wá ẹnu lọ́dọọdún kò ní fún un wọ́n kà máa jọ́ di mo wá fi pé ẹ bá gba $10 million lọ́dún yìí tẹ kú lọ́dún tó ń bọ̀ kọ́ àbí èyí wọn ò sí ní èpè o lọ́dún tó bí bàbá ti sọ̀rọ̀ kúlẹ̀ tiẹ̀ yóò rò pé èyí wọn ò pé yóò kú bí ọ̀gá ní kú tẹ́lẹ̀ àmọ́ reality ni pé sẹ́wọ̀n pé nǹkan ẹ̀jẹ̀ ní bóun ni ó ṣẹlẹ̀ tó má dẹ̀bi òun náà wá jẹ́ òkú mi náà ọlọ́rọ̀ òkú nìkan jẹ́ ẹ̀kọ́ ẹlòmíì ń kà ní padà fi sẹ́lẹ̀ tí ó padà ṣe kíni àbí nǹkan kọ́ sáà tiẹ̀ sẹ́lẹ̀ mo ní ń bo ní ẹ̀kọ́ yìí sí akọ́lá bí èèyàn ní owó tí owó pọ̀ náà ṣe ló fi ẹgbẹ́ lójú gbogbo nǹkan bá ti lẹ mọ́ pé ní èmi fẹ́ wọ̀ ọ̀gbọ́n náà fẹ́ wọ̀ ó yé mi ní kú àbí wọ́n ló kú ọ̀nà tẹ́tẹ́ tọ́lọ̀ ní kéde àti owó jẹ́nà sínú ẹ̀rí mo ti wí lẹ́ẹ̀kan àwọn òwò tó clear ní ẹ ṣe àtà nǹkan báyìí fún ọ ayọ̀ ní nǹkan báyìí lọ́ọ́ gbà sán èyí ń yẹ dùn àmọ́ gbogbo nǹkan bá ti di pé bíbà téèyàn ń sọ ẹni pé ẹ̀sà ni ó kó sí lọ́wọ́ ìran tẹ́tẹ́ tọ́lọ̀ ń kìlọ̀ pé mi àti wọ́n pé báńkì ọdí mélòó ọdí mẹ́rin and finally eléyìí náà wọ́n gba àwòye díẹ̀ àtàmì insurance tẹ́tẹ́ lè wọ insurance òun lọ́pọ̀lọpọ̀ ẹlòmíì ọmọ rẹ̀ bínú pé àwọn àbá yìí tó ní insurance ọ̀dà àwọn àbá àkójọ ọ̀dà ètí bẹ́ẹ̀ ní ẹ̀rọ ọ̀ràn insurance èyí tẹ́tẹ́ bá wọ̀ ọ̀hún sùn méjì náà sí. àwọn àbá wa ní gbogbo tí ń bá ń jẹ́ commercial insurance bàbá wo insurance ti ń bẹ lágbàáyé lónìí almost 98% rẹ̀ ní àwọn insurance dàbí ni o bí gambling ni o yájọ wọ̀ ẹnìkan ní ó ṣàkàfọ̀ gbogbo ẹni ọlọ jáwé insurance èrò rẹ̀ bẹ́ẹ̀ ni pé bàbá wọn bá dá bí 100,000 kí wọn fi kó kíni wọn fi kó $1 million fún un bàbá ní insurance ló sì romero yẹ fún lè gẹ́gẹ́ tó gbé ìwọ kó tó gba 10,000 100,000 ìdí kò sí ní ń jẹ́ bẹ́ẹ̀ lẹ́nu àbí tí wọ́n gbé kalẹ̀ káwọn máa ṣe sàrà fún yẹn àmọ́ èrò wọn tó lọ ní pé wọ́n bá ṣẹlẹ̀ nísìnyí iná tó tó ní kékeré kan ní àwọn ọmọ pàǹtí wọn àwọn náà sì ti jẹ owó tàkúté kalẹ̀ fún ọ pé gbogbo tó lè wọ́n dá ọgbọ́
orí gbọ́ òsì. ìdí tí insurance táwọn àlùfáà fi ń kéde pé commercial insurance gbogbo insurance tó bá ti lọ mẹ́rù ń tà wí yìí ó jẹ́ vehicle insurance ní ìwòlẹ̀ tó ń ṣe health insurance kọ́dà health care life insurance gbogbo nǹkan bá ti ní bíi pé yájọ garawa bí mi ní kò sí ọ lọ́wọ́ ni bí wọ́n ló kù sí mi lọ́wọ́ ni kíni kí wọ́n á jẹ́ tẹ́tẹ́ ẹ̀yìn ọ̀gá jẹ́ tẹ́tẹ́ àmọ́ náà ọlọ́run ò ní kọ̀ fún wa kí á fún mi kan àfi kó sí ọ̀nà ní ilẹ̀ fún wa àwọn insurance tó bá ṣẹ̀ríà ìsìlámù lọ tó bá a mú ìmbẹ́ o ọkàn kiri òun lè máa gbẹ́ tó ń pè ní kíni àtàkà kúlù ẹlòmíì máa wá béèrè pé insurance ń jẹ́ ẹgbẹ́ àwọn yóò náà máa dáwó ni àwọn náà máa dáwó ni àmẹ́nu yìí tí ọ̀dà ń bẹ́ẹ̀ àwọn ti yọ ọ́ kó kílẹ̀ rí tá a fi rí pé insurance tí ọba ti lè má mú tẹ́tẹ́ àbírí bá lọ́wọ́ ọ̀la ìbí kílẹ̀ rí ẹ̀ ń bẹ nùsùnà nípa Muhammad sallallahu alaihi wasallam nínú àdìdá nípa Muhammad sallallahu alaihi wasallam anabi ròyìn àwọn ẹ̀dọ́ kan al-Ash'ariyun anabi ní inú tí wọ́n máa ṣe kọ́dà anabi ní ẹ̀ka mẹ́kúnnú wọn ẹ̀ka wọn náà fara mi lórí tí wọ́n ń ṣe ní ọ̀farama kí ni àwọn tá anabi ròyìn máa ṣe àwọn al-Ash'ariyun náà wọ́n ní bí wọ́n bá jọ jáde lọ́rìn àjò bí ilẹ̀ bá wá fẹ́ yí padà ilẹ̀ bẹ́ẹ̀ lé sẹ́mi kí gbogbo abájọ jáde nísìnyí ọlọ́run ò pín déédéé ẹni tó gbé ní gbogbo tó mú lọ́wọ́ 5,000 naira ní ìjọ wa ibẹ̀ ló ní 500,000 ló ti mú jẹ lọ́wọ́ n ò sí rẹ̀ ká gbé yóò lé ń 5,000 yìí náà rò pé á gbàgbà ẹgbẹ́ ní kò wọ́n máa jẹ ǹjẹ́ nù ó ká ní. nbí àwọn bá ní yàtí kéńjẹ ó ti kú nínú òun lè jẹ́ tòun 5,000 yóò gbé wọn lọ yóò sì gbé wọn àmọ́ máa yí wọn gbà mí pàtàkì jùlọ nígbà wọn táwọn máa rìnrìn àjò kílẹ̀ kàn lè ṣe máa yàn bóyá lọ pápá kan wọ́n wà wọn ọ̀mọ̀nàmá ẹni ó ti rò pé ìjọ kẹjọ méjì kò lè lóṣù méjì. Ànábì sallallahu alaihi wasallam ní kí ni wọ́n máa wá sí tó mú wọn dẹni káàdàbí yín bí wọ́n bá wá rí bẹ́ẹ̀ nítorí jẹ́ insurance di Islam ló wọ́n wá wò pé ewu yọ bá wọ nínú bá tẹ̀ ní yọ pẹ̀lú tó gbẹ̀mí náà yọ padà bá ẹni náà ọ̀dà ẹ̀yà wọ́n náà tí a fi ṣe ń fúfú yẹ fún gbogbo wa ònkàlùkọ́ wà á di pé àgbẹ̀ iye báyìí ló kù lọ́wọ́ tèmi iye báyìí ló ṣe kí ni ló kù lọ́wọ́ tèmi o ní 10,000 mi ní o ní 1,000 tó kú o ní 1 naira yòówù náà kú 1 naira péré ló kù wọ́n wà á dá gbogbo ẹ̀jọ́ wọ́n wà á ṣe kí ni wọ́n wà á dá gbogbo ẹ̀jọ́ on 10,000, on 100,000, on 50,000, on 1 naira. Wọ́n wá pín ní ojú àdàbí wọn. Bọ̀kọ́rọ̀ náà yé. Bí wọ́n bá jẹ́ mẹ́wàá, tó o gbé gbogbo tí wọ́n wá padà dájọ́ sọ́sẹ́kù wọn yìí, ọjọ́ 1 million. Wọ́n wá pín 1 million yìí sọ́nà mélòó? Sọ́nà mẹ́wàá. Ó ń ká kọ́ wà á mú 100,000. Bí a pẹ̀lú òkú ọlọ́gbà tẹ́lẹ̀ yọ ọba àbí tẹ́ ọlọ́run mú un. Yóò mú fara jù ẹnna kò sí insurance yìí wọn dá anabi ní gbogbo insurance tó bá lọ ń lu yìí wọn yàtọ̀ fún pé yé ń di ọ́ tẹ̀mí náà di ọ́ ọ̀rẹ́ mi kan sọ fún mi pé kọ́dà kìí ṣe láfíríkà nìkan ó ní gbogbo àwọn akẹ́tì máa sọ náà sí ṣọ́ọ̀bù wọn lu èkó gbé ẹ̀yin oní insurance ngbe gbogbo wa nti àníyàn tó kálukú bá wọn bẹ̀rù èmi ọ̀dà ohun ilẹ̀ yóò kó gbẹ lọ́wọ́ àbí ìtọ́ba ní tó máa lóòótọ́ pé ewu tí ó kẹnìkan tí ó wà á rẹ̀ mọ́lẹ̀ yẹnyẹn ẹja tó ewu yìí ẹja sẹ́gìnì ẹja tó ewu yìí yóò ba ìní díẹ̀
ní wé mi bó kò ní wó mi mọ́lẹ̀ díẹ̀ ní wọ́n padà bá òun náà kò ní gbogbo òun náà ṣe kí ni ó ṣubú insurance tó bá rí bá àwọn oníṣẹ̀rí Islam fara mọ́ àwọn èèyàn ti wá gbé in modern way tọ́rọ̀ òun ni wọ́n ń pè ní takafulu ọ̀nà wo ni takafulu ń gbà wọ̀ òun ò ní pé à ń dẹrẹ ẹni sẹ́rí gbogbo owó tí ẹni tó bá subscribe sí takafulu policy insurance policy ẹ̀yin dá tẹ́ẹ̀nì ẹ̀yin dá tẹ́ẹ̀nì eléyìí dá tẹ́ẹ̀nì eléyìí dá gbogbo ń tá a bá dá. bí ọlọ́wọ́ ọba bí nǹkan kan ṣẹlẹ̀ ọlọ́wọ́ ọba bí kíni bí nǹkan kan ṣẹlẹ̀ ńgbà sì ti gbà bẹ́ẹ̀ gbogbo adáàlá máa wọ́ kó wọ̀ sí ní nǹkan kan òfin ní ṣẹlẹ̀ araba ní ti fẹ́ di kàkà gbúdú nù. àmọ́ ọ̀hún tó ti rí i pé èsì tí nǹkan sọ náà sí fún ọgbà rẹ̀ àgàn mẹ́nu báyìí insurance wọnú èyí gbé èyí ọ̀tẹ̀ náà sọ. irú tata fúdi yọ̀nà tó ń gba operate ni pé at the end of the day ọyọdún méjì oṣù mẹ́fà ẹ̀ máa ṣe account ọ̀dà tọ́kùn yìí fi kalẹ̀ alhamdulillah kò sí nǹkan kan ọba kìíní ọbẹ̀ nìkan nù wa ǹjẹ́ insurance company ló lówó la ọ̀kú lówó àwa náà la ṣe kìíní àwa náà la ní nǹkan wa bọ́bá wa wù wá àpè bọ́bá wù wá àpè alhamdulilayi níbi owó yìí àti àwa ti yọ ẹbí ṣe nǹkan báyìí ẹbí hospital báwọn èèyàn àwọn ọmọdé ìwé tí olówó sẹ ẹbí sẹ ẹkún ọsọlájìbù wọn sì bẹ́ẹ̀ lágbàáyé kánì lónìí. ẹ wàá máa bẹ́ẹ̀ bí wípé insurance company àbóníkà káfíńdù kí ló ń ta èrè wo ni ó jẹ ẹ̀rí àsìlámù kí n yàn ní ń fún yín látàárọ̀ afẹ́ gbèsè fún yín ní ìṣẹ̀rí àmọ́ owó tá ń dá yẹ yìí la máa dá sí lọ́wọ́ àwọn takafulu náà gbọdọ̀ ní kọ́mpínì tí ẹni kálukọ́ máa lọ sí kíni tí wọ́n máa fowó tiẹ̀ sí. ẹ wá ẹ̀ǹgéèjì wọn pẹ̀tọ́ ẹ̀yin ní fund manager ẹ̀yin ní kíni fund manager ní gbogbo ọ̀nà téèyàn bá gbà manage fund lọ́nà halal. ẹ lè gbé fún wọn gbé mọ̀dọ́rábà kí ló ń gbé mọ̀dọ́rábà àwa la lówó ẹ̀yin lè fi ń ṣiṣẹ́ ẹnjọ́ rẹ̀ bá dé iye báyìí ti ní iye báyìí ti wá ẹni pé fún wọn de wàkálà torí mọ̀tọ́wọ́lá bá ẹ máa dúró rè ní ọ̀pọ̀lọpọ̀ kàkà fúlù kọ́mpìnì yìí ń lè má pé wọn abẹ́rẹ́ pé pé fún wọn pé wàkálà yìí ń lọ́kọ́ mọ̀ pé ẹ má wọrí àti èrè wá o àti èrè ọ̀wá o bẹ́ẹ̀ bá bá wa mánéèjì fọ́ọ̀nì yìí fóṣù kan ìbàlẹ̀ èyí ń là ń pè lọ́ọ̀gá ta ọ̀dọ́ òkùnkù aláàbò ṣe kí ni inú náà bá mú òkúrò àwọn ọ̀dà báyìí ọlọ́run ní ní àgbẹ̀nu kó ń bi haramu àbí kò ti dànù kíni kọ́ dànù aláàbí àdùnkún wa ọlọ́run kọ́ mọ́sá jẹ́ kí aláàbí rẹ̀ ó tó wa kọ́yọ̀ wá di haramu. هذا والله تعالى أعلم وصلى الله على نبينا محمد وعلى آله وصحبه أجمعين. الله أكبر. Ada apa pun orang Aki àwọn dọ́kítọ́rù wọn fún iṣẹ́ takuntakun tí wọ́n bá wa ṣe kọ́lọ̀ kó bá wa sọ ní ẹ̀san lóore. Nígbà tí àwọn dọ́kítọ́rù ń sọ̀rọ̀ lọ wọ́n á rántí pé a ní ó fẹ́ tẹ̀ra díẹ̀ wọ́n ní àtẹ̀sí pé kò rí bẹ́ẹ̀ mọ́ adúgbò fún ọlọ́wọ́ ọba torí wọ́n ti bá wa sọ̀rọ̀ yìí àárí àpẹẹrẹ wípé àbí ó fẹ́ tẹ̀ra ọlọ́run kó má fi àbùkù àlàáfíà ara yín o ẹ̀ ń wúlò fáyé lọ́wọ́lọ́wọ́ báyìí ọlọ́run dàpọ̀ kó má gbà yín lọ́wọ́ wa kó má gbà wá dàpọ̀ wá yín. Gẹ́gẹ́ bí ìbéèrè tí àwọn èèyàn ti kọ ìbéèrè ti lu bí ipa ní ìlú ìkónù ìbéèrè ti lu bí ipa àmọ́
kọ́kọ́ ka àwọn ìbéèrè eléyìí tí ó ní í ṣe pẹ̀lú lẹ́tọ̀ tí wọ́n ṣe fún wa lẹ́nu. mo fẹ́ kí àwọn dọ́kọ̀ wọn bá wa lóòjẹ́ kó má jẹ́ pé bàbá adé ẹ̀yọ̀ kọ̀ọ̀kan náà. ẹni ìbéèrè pé àwọn iléeṣẹ́ tí ó jẹ́ pé ọ̀rọ̀ bẹ́tìn nípa ọ̀rọ̀ iṣẹ́ tiwọn bíi bẹ́tìn bíi tẹ́tẹ́lẹ̀ tiwọn ṣé tó bá ṣe jazí jáde àbáṣọ jáde ṣé àwọn ọmọ mùsùlùmí sáàdì mọ́ bá wọn rà kí àwọn bá wọn wọ̀ kiri ìbéèrè tiẹ̀. ìbéèrè míì. ǹjẹ́ ó yẹ kí a máa bá wọn ta ọjà tí wọ́n sọ pé àfikún mú èèyàn kan wọlé kí wọn náà tó lè mọ ní èrè àbí ní ìlọsíwájú mo rò pé yóò ti yé ìfẹ́ dárúkọ ni lórí àwọn ibi tí nígbà ń ṣe yóò padà rìn dé. ó ní ṣe ká máa play scrabble ó ní ṣe halal ni àbí haram. bí a gbogbo ilé ti kalẹ̀ kan náà bí a play ludo ni anta draft yẹn. Now. Insurance policy gẹ́gẹ́ bí health insurance wọ́n ní health insurance bill tó ṣe wípé wọn ní padà dáwó fún yàn kan ní dáwó padà fún yàn padà nígbẹ̀yìn bí ò bá rẹ̀ yàn mọ́ ǹjẹ́ ó bá ẹ̀sìn Islam mu visa lottery níbi tí Islam fi wò ó àti ká máa rajà ní ká máa sanwó ní installment tá a bá ti ra ọjà. eléyìí náà jọ ìbéèrè náà pé ká máa play table tennis àbí snooker kí ni Islam sọ nípa ẹ̀. table tennis àbí snooker. Quranic competition la máa ń ṣe kí ni Islam sọ nípa ẹ̀. Inter-house sport tó máa ń ṣe léèwé kí ni Islam sọ nípa ẹ̀. àwọn competition tí wọ́n ní a fẹ́ ṣe àwọn competition tí wọ́n ní tàbá fẹ́ ṣe pé ká fowó wọn ká fowó gba fọ́ọ̀mù tó sì jẹ́ pé ọ̀rọ̀ ẹ̀sìn náà ní kí ni ẹ̀sìn sọ nípa ẹ̀. wọ́n ní tàbá ṣí Pepsi a máa ń rí nọ́mbà kan bẹ́ẹ̀ tí ó bá ti ní nẹ́tíwọ̀kì kan yóò lè máa gba ọkùn ní recharge card láàmú wá nítorí ẹ̀ lọ ra Pepsi láti kí Islam kan pẹ̀. ǹjẹ́ Islam faramọ́ kí ara credit láwìn credit ọmọra ní nẹ́tíwọ̀kì ẹ̀jẹ̀ ká dá gbọ́dọ̀. الحمد لله وصلى الله وسلم وبارك على نبينا محمد وعلى آله وصحبه أجمعين. وبعد ربما سأشي عليكم ياتي بكم نبوة محمد صلى الله عليه وسلم وآيات وصحابة النبي وإجماع دليل النبي لا يوم الدين يا آمين.
mo rò pé gẹ́gẹ́ bí àsìkò báwọn tí a máa ti fún mi la yóò wù mí kí n dáhùn gbogbo àwọn àbẹ̀rẹ̀ yìí òun yóò wá pàpà máa mú ní sókí pẹ̀lú ọgbọ́n ilé ìjọba tó kù tí ẹlòmíì bá fẹ́ béèrè gbogbo táwọn àfa súnà bá wà kí wọ́n ṣàlàyé nípa nǹkan báyìí nípa afẹ́ náà ní péjú béèrè lọ́dún jáde lẹ́yìn lẹ́tọ̀ báyìí ẹni tí ó ṣe lẹ́tọ̀ lé mọ́ táwọn èèyàn ń ta gbogbo tí wọ́n kó sí wọn ká kú náà ní ọmọ ibi tí òun dì sí gbé ẹ̀dá fún báyìí torí náà àwọn afiṣẹ́tì ẹ̀ àmọ́kàn sásìkò tí ọlọ́mọba ní amẹ́nuba tó bá kú ẹ̀mọ́ ẹ̀bí àwọn àfa. àkọ́kọ́ ẹni yìí ní àwọn ilé iṣẹ́ tẹ́tẹ́ tí wọ́n ń ta bẹ́ẹ̀sì àti jásí àbí ìjáwá lè máa rà á. èsì lórí rẹ̀ ni pé Olúwa sọ nínú Al-Qur'an Al-Karim mo pé a'udhu billahi minash shaitanir rajim bismillahir wa ta'awanu 'alal birri wattaqwa wa la ta'awanu 'alal ithmi wal 'udwan gbogbo aláti bẹ́ẹ̀ ayà sórí. ìtumọ̀ náà ni pé nígbà àwọn ti mọ̀ pé bẹ́ẹ̀tì ọ̀dà mọ́tò ẹni tí ó gbé gba bẹ́ẹ̀tì kalẹ̀ in any way in any form ara kúló ọjà bẹ́ẹ̀tì ni ọmọ àwẹ̀wò ẹ̀ torí náà eléyìí ò clear bí wọ́n bá ti mọ̀ pé nǹkan báyìí ọ̀dà olúwa ní mọ̀ràn ẹni tí ń tún ṣe tí ọ̀dà yìí ní lọ́wọ́ náà mọ́jọ́jà rẹ̀ ọ̀tà mọ́ ẹ̀ẹ́kejì òun ọ̀dọ́ ohun tá a sọ lónìí nígbà wọn ti béèrè náà wọn ní àwọn ọjà pé lọ́ba mú iye báyìí wá iye èèyàn báyìí wá iye báyìí lọ́ọ́ máa rí ní orí gbogbo wọn òun ni wọ́n ń pè ní aliharamu shaba ẹ̀rí lẹ́yìn náà nínú tí ọ̀pẹ́ púpọ̀ tó dáyé ni ọlọ́run wá sí kejì Nàìjíríà yìí nìkan ní tí ń ṣẹlẹ̀ gbogbo àwọn àlùfáà lágbàáyé wọ́n ti wá dòkó lórí ẹ̀ èsì táwọn ṣẹ̀ṣẹ̀ máa sọ lọ́gbà olúwọlé yàn yìí. ní Mísírọ̀ ní Darul Iftahi Mísírọ̀ kọ́dà ń bẹ lórí nẹ́ẹ̀tì wọ́n paasi fatiwa ìmáàmù pé wọ́n dà kẹ́ wí haramu. ní Urdun ní Jordan Markazul Imam Al-Albani lid-dirasat al-islamiyya àwọn náà gbé fatiwa àti wọn náà jáde gbogbo wọn bá ti ń ṣe wúwo báyìí pẹ̀lú bí àwọn ẹ̀rí oríṣiríṣi haramu ni. nílẹ̀ Sudan ní Majma'ul Fiqh al-Islami Islamic Fiqh Academy of Sudan àwọn tí wọ́n rántí nísìnyí tí wọ́n ti ṣe dìrásà ń tẹ̀ wí pé gbogbo ọjà pé wọ́n lọ ní dé sókè gbogbo àwọn tó bá wà lábẹ́ rẹ̀ máa fún wọn. wọ́n gbọ́dọ̀ ọ̀tá ọ̀rá tí wọ́n ti sàkọ́kùn wọn wọ́n gbọ́dọ̀ máa rí nǹkan lórí wọn. àwọn ẹ̀rí tó pọ̀ ni wọ́n fi mú wá pé aráàlú ọmọ mùsùlùmí ló dé sí owó. kíra kan bẹ tó jáde irú àwọn tá a bá lè wọrí nẹ́ẹ̀tì kọ́dà lè rí ẹ̀dẹ̀dá olóbi ẹ̀ wọ́n kọ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn bàbá wa yìí sínú ẹ̀. wọ́n pe àkọlé kíra náà ní تعريف عقلاء الناس بحكم معاملة بزنس. تعريف عقلاء الناس بحكم معاملة بزنس. من يقول يقول لله إن شاء الله تعالى ẹ̀kẹta gbogbo àǹtà ilẹ̀kẹ̀ scramble àbí ilẹ̀kẹ̀ snooker Chelsea ludo àti ìpìlẹ̀ gbogbo àwọn nǹkan wọ̀nyí ní ìpìlẹ̀ irinṣẹ́ ìsúnmi wọn gbogbo tí Kùránì wí ilẹ̀ bá ń jẹ ìdí ìrànlọ́wọ́ ọ̀hún ìgbé ìyànjìnà sí ọ̀rọ̀ ọlọ́run bẹ́ẹ̀ ọba kan rẹ̀ lógún ọ̀sẹ́ni tí wọ́n pè òun tó ti fẹ́ parí ludo náà kí wọ́n wá dìde pé kọ́dúnkọ́ bá ti sọ̀ lágùnù bọ́bá bẹ̀rù ọlọ́run parí ni yọ parí yìí hùn àbí torí náà nípìnlẹ̀ àwọn yóò rí sí ìṣòro lẹ́yìn bá ti ń gbè sínú ẹ̀ sí lọ́mọ ìdènà sí lọ́rọ́
practically ẹ̀yin náà lọ́wọ́ àwọn tí bá máa ta kó tí ń bí fúlọ́ ẹ̀ bí bá máa kí wákàtí mára àwọn tẹ́lẹ̀ lódì bí bá máa kí lásìkò bí máa ṣe ń pẹ́ sí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni wọ́n máa jìnnà sí ọ̀nà tí ọlọ́run sí. wọ́n bá tún wá fi tẹ́tẹ́ kún adẹ́pẹ́ ọ̀yà gbẹ́tẹ́ ọ̀bẹ́gẹ́ni ọ̀pẹ̀tọ̀ kábàlù ẹ̀kẹrin bíi àtàmínú sẹ́kìrì wọ́n ní all insurance pé ẹ̀yà ṣe insurance bá mọ̀ ojúbọ àlàáfíà yín ní kúkúrú eléyìí náà fẹ́ẹ́ gba lẹ́kọ̀ọ́ òdìdí kan àmọ́ táwọn ibẹ̀ ni pé èyí tó bá ti gbọ́ ń ta wílákẹ́yìn yìí tẹ̀tẹ̀ náà èyí tó sì gbọ́ kọ́ ẹ̀wù bẹ́ẹ̀ béèrè yìí náà ti béèrè ọ̀pọ̀lọpọ̀ ní nǹkan kan padà sí wa owó sì ní padà àwọn ọmọ nàìjíríà jẹ tí wàá fi fọlọ́ọ̀bù fún yàtọ̀ pé lẹ́yìn yìí bẹ́ẹ̀ lómi bá fún àwọn èèyàn ní panadol lásán rìpọ́ọ̀tù tí wọ́n kọ́ ni kó mo ṣe operation ọ̀fun wọn ní paracetamol lásán nígbà tó wọn jọba wọn dá sí nígbà tí wọ́n bá fẹ́ rìpọ́ọ̀tù dé iye operation báyìí ló ṣe ni wọ́n bá kílèmù owó iṣẹ́ tí ò ṣe ní kúkúrú bàbá fẹ́ ṣe health insurance ẹ̀dá fẹ́ẹ́ já gbọ́ yìí àpé ọ̀dà o a máa gbọ́dọ̀ ṣe lójú ọ̀nà insurance kíni Islam faramọ́ lórí kàkà fúlù tá a sọ lẹ́ẹ̀kan yẹn gbogbo ẹ̀ ló ṣe apply kò síbi tí wọ́n yẹ apply kàkà fúlù sí wọ́n fi ń kọ́ba mọ́tò wọ́n fi ń kọ́ba lé wọ́n fi insure lé iṣẹ́ ẹ̀yin ní ẹ béèrè pé ọ̀nà wo èjì òní mo tọ́lọ̀ tó wọ̀ fẹ́ àjẹ tí ọ̀fẹ́ àmọ̀lọ́wọ́ pé yóò fi gbẹ́nu. Ìdíje Al-Qur'ani ìdíje táàmù lórí ọ̀rọ̀ ẹ̀sìn tọ́tún wá níbi pé ẹ̀lọ́ra fọ́ọ̀mù ń bí báyìí ọ̀dà ìbéèrè ńlá ni ọlọ́wọ́ sẹ́ni ó béèrè bẹ́sẹ̀ lásán torí pé bí tí ó léwu dùn ní bẹ́ẹ̀ bá lọ́dọ̀ bàbá kínní ẹ̀sìn máa tó pé bàbá kínní wọ́n ní lọ́dẹ̀ ẹ̀kú níbi yẹn bá ní ẹ̀wá díje Al-Qur'ani àbí ẹwà ṣe tá a mọ̀ lórí ọ̀rọ̀ ẹ̀sìn tá a tún wá fọgbọ́n kíta wọ̀ ọ́